problem. Mo kàn wò pé tí mi bá ti sọ̀rọ̀ bí wà ní fi mí sílẹ̀ ọ̀nà mi dẹ̀ jìn tó mo kí àwọn ìyá mi àwọn bàbá mi mo kí everybody o kò ń ṣe iṣẹ́ ara mi ni mo wá ṣe o iṣẹ́ gbogbo wa la wá ṣe ń bì báyìí ẹ̀yin náà lẹ́dẹ̀ rán wa Olódùmarè jẹ́ máa jẹ́ kó ṣeé ṣe fún gbogbo wa so nígbà tá a dé court number 1 kí kọ́kọ́ sọ pé wọ́n nà wọ́n nà ní prison. wọ́n nà gan. ẹsẹ̀ òsì ẹ̀ kò lè fi rìn kò dẹ̀ lè dìde dúró báyìí tí gbogbo àṣẹ dìde dúró ní wọ́n kan kí n kọ́kọ́ sọ yẹn fún yín wọ́n lu o báyìí ló ṣe ṣe sí ibi tó dúró sí nínú box bàbá kejì bàbá ti dé dìde dúró báyìí bàbá tó dàgbà jù lọ ìyẹn dìde bíi wọn fọ́ kan bàbá yẹn òun tó wá jẹ́ young man tó sì strong òun ni wàá lè dìde tó rọ̀ mọ́ kiri nǹkan tí wọ́n ẹ sọ fún àwọn ọmọ mi kan máa sọ fún ẹ má ìkẹ́kùn wọnú fídíò wa o nítorí pé ànírógun ẹkún ànírógun gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ògo wọn ti rógo ẹ̀ ní tó bá máa jáde báyìí superstar ló jáde ògo àgbáyé. so àwa ti wá fáìlì preliminary objection lọ́ọ̀yà banks ní lead lọ́ọ̀yà o èmi kọ́ o lọ́ọ̀yà Adémọ́lá banks ní àwọn sì wà ń kọ̀ tó ń ṣe kéèsì míì àwọn tí à ń pè ní Yorùbá lẹ́sìn ni wọ́n rán mi wá pé agbẹjọ́rò tó ń ṣiṣẹ́ bí kí n dúró tì kájọ máa ṣe so kò ń ṣèmi gangan ni ẹni tí wọ́n gbéṣẹ́ fún mo wá dúró tì wọ́n pé káwọn nìkan máa wà níbí so orúkọ tèmi ni amòfin Adédàmọ́lá Ọlálékan Ṣólésì láti ìlú Èkó so a ti file preliminary objection pé ẹ lè múyàn fún ẹ̀ṣẹ̀ kan kẹwàá gba ṣẹjọ́ méjì kóòtù méjì lórí ẹ̀sùn kan same offence. so a ti file preliminary objection yẹn ní mọ nǹkan tí mo máa pè ní Yorùbá àtakò Yorùbá tá a ní pé wọ́n da ẹjọ́ nù against Tani Olohun so àwọn yẹn wá láwọn nídìí ọjọ́ méje láti reply so nǹkan tó máa jẹ́ kó pẹ́ nìyẹn lẹ́yìn ọjọ́ méje àwa sọ pé ọjọ́ kan làwa ní ìjà àwa fẹ́ kó fast àwọn gan kò yẹ kó gbàjọ ọjọ́ méjì rárá irú ọdún làbá ọyẹ tó ti respond wọ́n tó wọ́n fẹ́ fà á ní wọ́n fẹ́ waste time àkókò wa ṣe ni wọ́n sọ pé ọjọ́ méje làwọn fẹ́ kó lè jù àtọ́bẹ̀ lọ́wọ́ àgbẹ̀ tó bá ti file because ó yẹ ká file plan points of law àwa sọ ọmọ pọ́jọ́ kan la ní torí a fẹ́ kó jẹ́ kíákíá so ọjọ́ kan yẹn bọ́ sí Friday àbí Thursday next week kóòtù yóò dẹ̀ kí n sit ní Friday Monday àti Wednesday náà máa ń sit so the next Monday ní date so next Monday yẹn ló máa jẹ́ September 4 ọdún yẹn la wá ń bọ̀ tá a fẹ́ wá ṣe ẹjọ́ àtakò yẹn iṣẹ́ yẹn ṣe understand then bàbá tẹ dé ó yẹ ká gba béèlì wọn lé ní ṣe àwọn kò kí n ṣe case méjì ni wọ́n file against bàbá tẹ dé bíi Tani Olohun wọ́n nítorí pé wọ́n lẹ̀ wọ́n papọ̀ a lè dá gba wọn pé gbogbo preliminary objection a máa kọ́kọ́ gbọ́ná ká tó ṣe gbígbà lẹ̀ wọ́n béèlì wọn so lágbára Ọlọ́run a máa ṣe béèlì wọn láìpẹ́ lẹ́mọ̀ wá fẹ́ sọ fún yín náà tẹ́ẹ̀bá tí gbọ́ ni pé èyí tó kọ́kọ́ gbé wá ní ọ̀sẹ̀ tó kọjá yẹn wípé kì í ṣe upper area court magistrate court ni ìyẹn náà àti file application fún bail wọ́n dẹ̀ ti fún wa lọ́jọ́ September 5 so dáhùn ká máa wá ní September 4 síbí báyìí a dẹ̀ máa wá ní September 5 síbẹ̀ yẹn a dẹ̀ gbọ́dọ̀ pọ̀ ìgbà tẹ́mi rí yín lé ní ọkàn mi balẹ̀ o nígbà mi wá lọ́jọ́ Monday mo ń fi ẹ̀mí gbàdúrà ní ìyàwó mi ń pè mí gan-an mo sọ fún pé gbogbo mo mọ̀ pé mi tó ti ń pè mí tí mo pé kí ló ń ṣẹlẹ̀ mo ní ó ti da pé Olódùà ti gbàkóso nígbà tá a ṣe tán mo nígbà yẹn tó mo sọ fún ẹ̀rù ń bà mí bọ́ mi gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú jáde so tí mo rí yín lé ní ọkàn mi balẹ̀ gan-an mo kí yín káàbọ̀ ẹ ṣe gan tẹ́ ṣe wá ẹ jẹ́ ká tún pọ̀ sí mo dúpẹ́ sá. ẹ jẹ́ kí tún wá dúró mọ́ láì sí ọ̀rọ̀ yìí. a ní ìbéèrè kan sà láti ọjọ́ tí wọ́n ti wà ń bẹ̀ ẹni kò tí ì láǹfààní àti fojú kan so bó láti lọ rí bó láti lè yọjú táwa náà lè bá sọ̀rọ̀ táwa fi mọ ẹ̀mú àlàáfíà rẹ̀ bó tiẹ̀ jẹ́ pẹ́yìn gan lẹ́ẹ̀mọ́ lọ táwọn tẹ̀lé lẹ́yìn tó fi já mọ́ rí. torí a dá ọ̀rọ̀ yẹn sílẹ̀ nínú court pé wọ́n jẹ́ kẹ́nikẹ́ni rí ṣe understand adájọ́ wa sọ pé kó tiẹ̀ jẹ́ ẹni tí wọ́n pa ni ẹni tí wọ́n ti dájọ́ ikú fún bọ̀tán àti ìpa ó sì ní ẹ̀tọ́ sí káwọn èèyàn ẹ̀ wá wò àti agbẹjọ́rò rẹ̀ wọ́n wá wò ṣe understand àwọn oní prison àwọn wọ́dà wá wá ọ̀rọ̀ tó sọ èmi ò gbàgbé òótọ́ náà sọ wọ́n wá wọ́n sọ pé àwọn ò rí anybody tó wá wò Tani Olohun. àpò tá à ń lọ tí ogun wa ń lọ tá a pọ̀ gidi gbogbo ọ̀dà ń bí lọ́lẹ́ kọ̀ọ̀kan. wọ́n wá ní wọ́n gbọ́dọ̀ mọ̀ mo fẹ́ kọ́kọ́ mọ̀. Oya. wọ́n wá sọ pé
tó bá dẹ̀ jẹ́ ẹni tó bá dẹ̀ wá ní ẹni tó wá jẹ́ pé nìyẹn wá nígbà tí kò kì í ṣe ìgbà tí àsìkò tí wọ́n lè rí ó yẹ kó wá pé wọ́n mọ̀. àwa ò bá wá sọ ẹgbẹ́ kan sọ ẹni sùúrù àwa ò bá wá sọ ẹgbẹ́ kan sọ ìgbà tí àsìkò ẹ̀bọ̀n nítorí pé àwọn tí wọ́n máa lè fẹ́ ṣe léṣe àwa ò fẹ́ kọ́ mọ ìgbà àsìkò kọ́ máa lọ sọ pé ẹ̀kọ́ máa ní ṣe báyà lábèrè lójú gbogbo ayé àwọn ẹ̀ náà dẹ̀ wà láàá ṣe béèrè. so lawyer banks mo mọ̀ pé púpọ̀ láàrin àwọn tó mọ̀ wà ń bì wọ́n máa lọ rí wọn lénìí. so ọ̀rẹ́ mi tó wà ń bì tí ń ṣàbúrò ẹni tá à ń sọ ó máa lias pẹ̀lú wọn so that ẹ máa at least òun á tẹ̀ sí lè rí. ẹ ṣe ṣẹ́ni èmi náà fẹ́ throw more light sí ọ̀rọ̀ yìí ṣe rí kéèsì tí wọ́n gbé wá ń jọ Monday tí wọ́n gbé wá láti rádà kéèsì tí wọ́n gbé wá ní against ta lọ lọ́hùn bàbá kéèsì tí wọ́n gbé wá tẹ̀tẹ́lẹ̀ against ta lọ lọ́hùn ṣẹ́gẹ́tì àwọn lọ́ọ̀yà wọ́n fáìlì kéèsì against ẹ̀ sí upper area court òun ló ṣẹlẹ̀ lẹ́yìn òun náà fi issue bench warrant tí wọ́n lọ arrest ẹ̀ Ìbàdàn wọ́n dẹ̀ tàn mú un torí kéèyàn tó lè mú tí wọ́n bá jẹ́ kéèsì bá wà ní kóòtù ó ní àwọn procedure tó yẹ kéèyàn tẹ̀lé òun tẹ̀lé o but kóòtù ti grant order yẹn pé kó lọ arrest ẹ̀ torí arrest ẹ̀ nígbà tó dé àgọ́ ọlọ́pàá wá ní pé àwọn náà ti ní petition kan tó wà against ẹ̀ tẹ́lẹ̀ so àwọn ò ní gbé wá kóòtù ó dá wà láàrin kóòtù àti commissioner of police but at the end of the day ṣá commissioner of police náà wẹ́rẹ́ kó o gbé wá but commissioner of police àwọn wá fáìlì FIR àwọn pè lẹ́jọ́ fúnra wọn pé ní àwọn ti ní petition against ẹ̀ òun náà gbé wá níjọ́ ni so eléyìí tí wọ́n gbé wá lé ní ìrísí ó ní kéèsì tí wọ́n ti fáìlì pẹ̀lú ẹ̀ against ẹ̀ originally tán fi lọ mú so báyìí nísìnyí ó ti wá di abuse of court process so táwọn àpò ní ìtọ̀ wọ́n ti gbé wá court kí lẹ tún mú fún so ní báyìí nísìnyí so only aláti trash out one way or the other and we'll get there ẹ má bẹ̀rù ẹni kankan o. bẹ̀ẹ́dúrà mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀. náà ṣe rí iṣẹ́ tí ilẹ̀ ṣe. bẹ́ẹ̀ni. àwa ní nǹkan sọnù lọ́wọ́ ẹ̀ táwa ń wà. yálà bọ́ọ̀nà tí wàá tó yìí a lè dẹ́júlẹ̀ ká máa wù bá tún ṣe kó méjì lọ́ọ̀yà tún lè tún pẹ̀lú lọ́ọ̀yà èké. bẹ́ẹ̀ni. bọ́ ẹ̀bẹ̀ tí ń fẹ́ bẹ ogbó lọ́ọ̀yà táwọn ọ̀rọ̀ wa bá ti ń kàn ní pé ẹni tó bá ti mọ̀ pé bí ibà yìí ló wà ẹ já kọ pé ká máa bá wọn ṣiṣẹ́ pọ̀. ẹ má jà bínú pé mi lè bá lágbèjà kan ṣiṣẹ́ pọ̀ mi lè bá tàmẹ̀dù kan ṣiṣẹ́ pọ̀ ẹ já jọ pawọ́ pọ̀ kí á lè tètè débi tí à ń lọ ṣòye sì tí lọ́ọ̀yà kan ò bá pè yẹn pè kejì bí òkè ò bá lọ bá Muhammadu kí ọmọdé lọ bá òkè Ọlọ́run mẹ́ni tí ó ń sìn ṣe gbọ́ mi yé mo fọlọ́ ń bẹ̀yìn ni o gẹ́gẹ́ bí kòtẹ́ sọ lé ní o. ní àbẹ̀kúrà gbèdé ni solution sí wọn ó dẹ̀ bí wọ́n ti mú dẹ̀ yìí kí ni solution àwọn dẹ̀ ni. àwọn ohun díẹ̀ wọ́n lọ inú sẹ́ẹ̀lì náà ti ń dàn inú sẹ́ẹ̀lì náà ti ń dàn èmi ti ṣe lẹ́tà yẹn tẹ́lẹ̀ tá a lọ fún wọn tó lọ aláwa bọ̀ tá a máa ní lẹ́tà wa pé tó là wá lẹ́tà yìí wà lọ́ọ̀ mi báyìí àbí lọ fáìlì sọ́dọ̀ wọn. bàbá ni mò ń sọ pé ní kí ẹnu wọn kò káwọ́ tó wọ́n tó ṣe gbogbo wa náà bẹ́ẹ̀ yẹn ọdún gbọ́. bàbá ṣe rí èmi ni mo irú wà ní èmi mò ń pè bàbá èmi mò ń pè yín àbí ẹ̀yin lẹ́kẹ́ máa pè mí èmi mò ń pè wọ́n náà ẹ̀ mélòó mo mọ̀ bọ́ àwọn kọ̀ọ̀kan tí mo.